Eh, mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ọmọ Gíẹ̀sì TV nílé lóko àti ní ẹ̀yìn òdì. Orúkọ ti tèmi ni Prince Ọlọ́gbẹ́nlá Adéwálé Táíwò aka ọmọ Gíẹ̀sì, níbi tí a ti máa ń ṣe ìgbélárugẹ àwọn nǹkan ìbílẹ̀ àwọn bàbá wa tí a rò pé kò sí mọ́ ṣùgbọ́n tó sì wà di ọ̀la. Àṣírí tí mo fẹ́ fi sílẹ̀ yìí, mo rò bí ẹ̀ẹ̀mejì mẹ́ta kí n tó sọ pé jẹ́ n fi àṣírí yìí sílẹ̀, látàrí wípé àṣírí yẹn àṣírí tó ṣe díẹ̀ ni. Lóòótọ́ kò le púpọ̀ láti ṣe, ṣùgbọ́n ṣe mọ̀ àwọn èèyàn wa, kọ́lọ́hun kó ṣàánú. Bákan náà la ṣe máa ń sùn, àlá tá a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Kò sí nǹkan tó rọrùn fẹ́lòmíì láti ṣe ọmọnìkejì ní jàǹbá, bẹ́ẹ̀ sì ni kò rọrùn fún ẹlòmíì láti ṣe. Ìdí tí mo fi sọ pé bákan náà la ṣe máa ń sùn, ṣùgbọ́n àlá tí a máa ń lá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ṣé rí, mi ì fẹ́ yẹ kí ọ̀rọ̀ mi pọ̀ lórí àṣírí tí mo fẹ́ mẹ́nubà lénìí yìí. Mi ì fẹ́ jẹ́ kí ọ̀rọ̀ mi pọ̀ lórí ẹ̀, ṣùgbọ́n tó dáa púpọ̀ kí ọ̀rọ̀ mi pọ̀. Kọ́kọ́rọ́ ni, ṣùgbọ́n kọ́kọ́rọ́ yìí kọ́kọ́rọ́ ọ̀fẹ́ràn ni. Mo fẹ́ sọ̀rọ̀ pẹ̀lú ẹ̀rí, látàrí pé mo máa ń sọ pé ọ̀pọ̀lọpọ̀ àwọn àṣírí, ẹlòmíà lóhùn sáṣírí kò ṣiṣẹ́, kò ṣe gbá kò ṣàwò. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí làwa tá a jókòó tì gan ń ṣe tá à ní ríṣẹ́, tó jẹ́ pé ilé tá a bá ti ríṣẹ́ á yọ sọ́tọ̀ pé èyí kò jáde. So èyí tá a bá ríṣẹ́ òun lápọnú mọ́ dáadáa pé at least kò ní èlò kó mọ́ fún mi lábọ̀ pé bó ṣe rí rè. So yóò fi èèyàn lọ́kàn balẹ̀. Tá bá wá sọ pé a gbìyànjú kan kò ṣiṣẹ́, ó wá ló gbìyànjú mọ́. Ṣùgbọ́n gbà tó bá tún bẹ̀rẹ̀ sí ní gbìyànjú padà, ibi tó bá dé ńgbà yẹn, kíní yóò tún ti lọ sẹ́yìn sí, yóò tún ti lọ ẹ̀yìn sí, yóò ti lọ ẹ̀yìn sí. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú. Mo sọ pé bàbá yìí máa ń pa òwe kan pé ìyàwó mẹ́ta lọ́lọ́run fẹ́. Ọlọ́run fẹ́ àṣejù, ó fẹ́ àjò, ó dẹ̀ fẹ́ àtúnrí. Ṣùgbọ́n gbà tó yẹ Ọlọ́run kọ àṣejù, ó kọ̀ pátápátá. Ló fi máa ń sọ pé Ọlọ́run kọ àṣejù. À ń bẹ Ọlọ́run kó má kọ àtúnrí ni, ṣùgbọ́n àjò Ọlọ́run lòun ò kọ́. Ẹ jẹ́ ká jẹ́ onígbìyànjú lórí nǹkan tá a bá ń ṣe. Àdúrà, gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ pé ẹyẹ ò kì í fi apá kan fò. Ẹ má jẹ́ ká fi àdúrà sílẹ̀ àti sàárà ṣíṣe. Ó jẹ́ nǹkan tó dáa jù láti máa ṣe, yálà lójú ọ̀nà àti jẹ́yàn tàbí ní ojú ọ̀nà ìdàkejì. Ṣé rí, kí tí mo fẹ́ fi sílẹ̀ yìí ó kéré lójú, ṣùgbọ́n àṣírí tó dáa púpọ̀ ni. Ẹ má jẹ́ ká fi ṣèkà, ẹ má fi gba ìyàwó níyàwó, ẹ má fi gba ìyàwó níyàwó, ẹ má fi gba ìyàwó níyàwó, ẹ má fi dalé onílérú, torí tó bá dalé onílérú mo dalé tiẹ̀ náà rú. Dandan nìyẹn, dandan òun nìyẹn. Love karma ni yóò wá sí ìmúṣẹ. But kí yìí ó ṣiṣẹ́, tested and confirmed ni fún ìfẹ́ràn. Bẹ́ẹ̀ ni. Bó ni ó ṣe lọ? Ẹ mọ ẹ̀wà tán ń pè ní sèsé, ẹ̀wà sèsé. Ẹ̀wà sèsé yìí, ẹ̀wà àìdán tá ń pè ní àrìdán, àwà àìdán yìí onígun mélòó ni? Àkọ́kọ́ nìyẹn. Àwà àrìdán, àwà rẹ́kùrẹ́kù àti pàdé àtàrí kan. Tí a bá ti wá pẹ́ẹ́dẹ́ àtàrí kan, àwà wá ìyẹ̀pẹ̀ ẹnu gbà sọ̀rọ̀, àbù. Ọ̀pọ̀lọpọ̀ ní wọ́n bí pé kí ni ń jẹ́ ẹnu gbà sọ̀rọ̀. So ìyẹ̀pẹ̀ ẹnu gbà sọ̀rọ̀ níbi tó ti gbẹ́hùn, tó gbẹ́ tó ṣe díẹ̀, àbù. Á dà sí lórí inú agbada, àwà jó lórí iná. Nígbà tẹ́ bá ń jó lọ́wọ́ lẹ́ẹ̀tì dú ẹ̀jẹ̀ àkùkọ dìyẹ lẹ́ẹ̀dúlé lórí. Tẹ́ bá ti jó tán, àwa dì mọ́ àgádágodo, á dì mọ́ kọ́kọ́rọ́ tó jẹ́ ni o. Ṣùgbọ́n ìlànà fẹ́ràn ló gbà lọ. Bẹ́ẹ̀ ni, mo ti ń wá àṣírí ti pẹ́, ìmọ̀ ibi tí mo kọ́ sí mọ́. Ó ti pẹ́ tí mo ti ń wá. At least mo ti ń wá àṣírí ní kìí ṣe mọ̀rọ̀ ọdún méjì kọ́lọ́run tó sọ pé mo padà rí níbi tí
níbi tí mo kọ́ sí nígbà yẹn, torí mo rántí pé níbi ọdún mélòó kan sẹ́yìn, bóyá bí ọdún méje àbí mẹ́jọ, mo gbaṣẹ́ kan tó fẹ́ lágbára díẹ̀ nígbà yẹn. So mo wá padà sọ fún ẹni yẹn nígbà tí mo ṣe mo ní ẹ wò ẹ ṣe kọ́kọ́rọ́ kan o, mo wá fi ránṣẹ́ sí bẹ́ẹ̀ sì lò ní kọ́kọ́rọ́ yẹn ló padà jẹ́ kí n gba oríyìn lórí iṣẹ́ tí mo ti ṣe. Mo máa ń sọ pé n tó ná lásìkò tó fẹ́ kí nǹkan dàrú kò tó nǹkan tí wàá ná tí nǹkan bá dàrú tán o. Gbà bẹ́ẹ̀, kò tó nǹkan tí wàá ná tí nǹkan bá dàrú tán. Ọlọ́run Elédùmarè kò ní da ìrìn àjò ayé wa rú, kò ní da iṣẹ́ wa rú láṣẹ Ọlọ́run. So kò jù bẹ́ẹ̀ lọ. Ohun tí mo kàn kíìpù ń bẹ̀ tí mi sọ ni pé àìdán yẹn onígun mélòó ni. Bó o lẹ́ ṣe lọ wá ìdán yìí, bó o lẹ́ ṣe lọ wá níbi tẹ́ bá ti fẹ́ wà, torí kì í ṣe rírà, kì í ṣe rírà rárá. Ọlọ́run ràn wá lọ́wọ́. Ṣùgbọ́n pé òòlù kò rí bẹ́ẹ̀, ọmọ ìyá gbàgbé ẹ̀, ara àwọn àṣírí tó pamọ́ ni nínú ìrìn àjò ìgbìyànjú. Bẹ́ẹ̀ ni àṣírí tó dáa púpọ̀ ni, àṣírí tó dáa púpọ̀ ni. Àgádágodo ìfẹ́ràn tó jẹ́ dáadáa ni. 08061 48 254 090 72 79 33 48 33 48. Mo rántí wòlíì kan nígbà yẹn lọ́hùn, nígbà yẹn wòlíì yẹn ní church. Ọlọ́run ràn wá lọ́wọ́. Mi fẹ́ sọ jù báyìí lọ. Ọ̀rọ̀ tí mo ra mẹ́nu léyìí tí máa ní kí n sọ yóò pọ̀ gan. Ọ̀rọ̀ bí ọdún mẹ́jọ bí mẹ́sàn-án sẹ́yìn ni, tó jẹ́ pé àgádágodo yìí náà kìí ṣe bí nígbà tí wòlíì gbà lọ́wọ́ mi, kìí ṣe n tó lóun ó fi ṣe ló fi ṣe. Ó dá ọ̀pọ̀lọpọ̀ nǹkan rú, but a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Tẹ́ni yẹn náà bá rí fídíò mi yóò mọ̀ wò pé ọ̀rọ̀ ńlá ni ọlọ́gbẹ́ ńlá tún mẹ́nu báyìí. Ilé wa ò ní dàrú, ọ̀dẹ̀ wa ò ní dàrú. Mo kí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa. 08061 48 254. Mo máa ń sọ lórí àwọn àṣírí tá à ń fi sílẹ̀. Tẹ́ bá ní béèrè, ẹ fọwọ́dù àṣírí yẹn sí wa ní WhatsApp, ẹ wá béèrè tẹ́ bá ní lábẹ́. Mo máa ń sọ pé ẹ má pè wá. Ẹlòmíì ó pè mí lórí fóònù, iṣẹ́ kan tẹ́ ẹ fi sílẹ̀ pé kíní, màá kàn kọ́ ti fóònù ni, because mo ti máa ń sọ mi dáhùn béèrè ní kọ́. Ẹ fọwọ́dù àṣírí yẹn sí mi, ẹ wá ìbéèrè tẹ́ bá ní. Ẹlòmíì àní kí àlàyé kan tí mo ṣe kò yé òun, kí n wá tún àlàyé yẹn sí fóònù. Màá ní báwo ló ṣe possible kí n tún wá tún àlàyé ṣe látòkè délẹ̀ fún yín? Kò ṣeé ṣe. Fídíò ni ẹ lè gbọ́ àwọn nǹkan tí ò bá yé, tí ò fi yé yín bẹ̀. Ẹnu béèrè tẹ́ bá kàn ní nìkan pé ẹ ti fọwọ́dù iṣẹ́ yẹn. Nínú iṣẹ́ yìí ẹ sọ̀rọ̀ nǹkan, ẹ pé nǹkan báyìí kò yé mi. Tó bá yẹ nǹkan tí mo morúkọ méjì ń jẹ́, màá sọ pé mo morúkọ méjì ń jẹ́. Bí mi ṣe kì í ṣe ti gbéraga o, mo tọrọ àforíjì sẹ́ pé kálukú ló ní ìlànà tó ṣe ń ṣe ètò tiẹ̀, bí èmi ṣe ń ṣe ètò ti tèmi nìyẹn. Ọlọ́run yóò ràn wá lọ́wọ́. Mo dúpẹ́ púpọ̀.